ẹni làákàyè rẹ̀ pé ẹni Ọlọ́run bá ń gbé inú ẹ̀, ìyẹn ni pé ẹni tí máa ń ronú pa Ọlọ́run, ẹni tí máa ń tọ́lọ́ máa bá sọ̀rọ̀ nú, ìyẹn ni ẹni tó yẹ pé ẹ̀rí ọkàn ẹ̀ wọ́n máa bá ti èrò Ọlọ́run ọba àlekè ọlá mu, ẹ̀tí máa ń rántí Ọlọ́run gbogbo ṣe, kódà bó fẹ́ sọ̀rọ̀ bó fẹ́ ṣe nǹkan kan yọ rántí Ọlọ́run pé kó wọn má bàa kó ìbínú Ọlọ́run. Àwọn ló lè gbọ́ àgbọ́yé tí mo fẹ́ sọ yìí dáadáa ní ó wúlò fún bákan náà àwọn onílàákàyè tí orí wọn bá pé tí làákàyè wọn ń ṣiṣẹ́. Kò sí ìròjú pé àsìkò tá a wà yìí èṣù ọ̀njà ogun tó le. Ẹ sì lọ́ọ́ rí mọ̀ wípé èṣù ní nature mẹ́ta níbi ìjàngbọ̀n rẹ̀ pẹ̀lú ọmọ ànábì Adam. Ó ní nature mẹ́ta látara àwọn nǹkan mẹ́ta kan tí wọ́n yàtọ̀ síra wọn. Tí Ṣètánì bá mójútó mẹ́tẹ̀ẹ̀ta, ọmọ bóòlù wọn ó sì dí pẹ̀lú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ó rọ̀ wọn lọ́rùn, ọba fèèlì pọ̀ lórí ọmọ ànábì Adam. Yàtọ̀ sí èṣù gan mọ̀ pọ̀ ọmọ ànábì Adam ní ìfẹ́ inú tiẹ̀ tó yẹ pé bọ́lọ́wọ̀n ọ̀dá èṣù tọ́lọ́wọ̀n ọ̀bà dá èṣù rárá ọ̀dẹ̀ lọ́mọ ogun kankan òní nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú wa, àwa gan ìfẹ́ inú wa ọ̀tá wa ni. Torí ìfẹ́ inú yìí ọ̀nà méjì lọ́lọ́wọ̀n ọba dá sí, ọlágbára ti ṣe nǹkan méjì. Lọ́lọ́run sọ pé wa nafsi wa ma sawaha, ẹ̀mí yìí mo ṣe pín méjì, fa alhamaha fujuraha, ibi mo jẹ́ òye yẹ ṣe ẹnì kankan, mo jẹ́ òye fujuraha, gbogbo bí ṣe ń sẹlọ̀n, bó ṣe ń rún tí ọ̀dá, bó ṣe ń ṣe tí ọ̀dá, bó ṣe ń gbé tí ọ̀dá nú tí ń gbàgbọ́ nú tí ọ̀dá, tó ń ṣe tí ọ̀dá, ìlà àmú àtọ̀dọ̀ Ọlọ́run wà ní. Ọlọ́run lọ sọ bẹ́ẹ̀. Wa taqwaha, bó tó ṣe bẹ̀rẹ̀ sí máa bẹ̀rù Ọlọ́run tó ń páyà Ọlọ́run náà méjì lọ́wọ́ àánú ọkàn. Ìyẹn gẹ́gẹ́ náà ń pè ní ìfẹ́ inú. Ṣẹgbọ́n mi, ṣùgbọ́n ìfẹ́ inú yìí ọ̀tọ̀ ni torí result ni. Àwọn calculation kan, àwọn functions kan, òun ló máa ń lédè sí ìfẹ́ inú. Ìfẹ́ inú lè jẹ́ èyí tí ó kú bọ̀, ó sì lè jẹ́ èyí tí ó tọ́ sọ́nà. Gbogbo processing bí ó ṣe kú bọ̀ àti bí ó ṣe tọ́ sọ́nà, ibi tó wà náà ń pè lọ́kàn. Ọkàn náà ní tá bá ti fẹ́ sọ̀rọ̀ ìfẹ́ inú la sọ pé nafs. Wọ́n tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ báàsí ẹ̀ pè lọ́kàn. Tó pé nafs kò kí ṣe nǹkan tó lè rí. Tó ti nafsu kò kí ṣe nǹkan tó lè rí bí róòhù ni. Ṣùgbọ́n kọ́lbù ó lè rí. Kọ́lbù oníṣẹ́kẹ́ni kò lè rí, òun ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀. Bá sí ẹran bẹ̀ ní ànábì sọ àlà wà inna fil jasadi mudghah, ànábì pé ní mudghah bá sí ẹran ó wà ní ọ̀kẹ́. Ṣùgbọ́n bá sí ẹran yẹn àwọn functions tó wà ń bẹ̀ òun ló máa ń lè sí hawa. Ọlọ́mọ jẹ́ ká jogún hawa àbí kí hawa kọ́mọ jogún ọkàn wa. Ìyẹn ni pé ká má jẹ́ kí àwà inú wa àwà ní tó ń wù mí, èso tí dá sí o, èso tí bọ́ sọ̀rọ̀ o. Ìfò èso tó bá fẹ́ bá ọ sọ̀rọ̀, tó fẹ́ kí ìfẹ́ inú ẹ bá tòun mu, yóò ẹsẹ̀ lọ máa dààmú ọkàn ni. Torí tí ó bá rí ọkàn mú, kò lè rí ìfẹ́ inú rẹ, kò lè rí control. Ẹ̀yẹn wa ogun tí ń lọ lọ́wọ́ báyìí kìí ṣe pé kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti jọ́ tí Ọlọ́run bá ti dá ọmọ ànábì Ádámà lèṣù tí ń bá wa jagun. Ṣùgbọ́n tọ̀tẹ̀ yìí gbóná nítorí àwọn nǹkan ìṣẹ̀lẹ̀ ńlá ó ti súnmọ́. Ìṣẹ̀lẹ̀ ńlá ti ṣe kí ni ó ti súnmọ́. Ìṣẹ̀lẹ̀ mẹ́rin kan bẹ tó bá ti jẹ́ wípé yóò ṣẹlẹ̀ nínú ìgbésí ayé, ẹ máa retí wípé kò ní ṣẹlẹ̀ tí èṣù láàlú àtàwọn ọmọ ogun ẹ̀mí èèyàn àtàlìjànú tí wọ́n fi rí àwọn iṣẹ́ tó lágbára sí lára ọmọ ànábì Ádámà. Tí wọ́n bá wín ní ogun lọ́nà mẹ́fà, wọ́n à lè rí nǹkan yẹn ṣe. Àwọn nǹkan mẹ́rin ni. Àwọn nǹkan mẹ́rin ànábì ti sọ, Ọlọ́run náà ti sọ.
aláwọ̀kọ́ ni pé kasratul qatl tí wọ́n pè ní al-haraj tàbí al-fitan, èyí ó kù tọ́pọ̀, àwọn èèyàn bọ́ wà kú, ṣe gbogbo tó ìgbọ́n ó sì kéré, wọ́n ẹ̀sẹ̀ ń bẹ̀rẹ̀ bọ̀ rẹ̀. Àwọn ọmọ ànábì Ádámù para wa, gbogbo orílẹ̀-èdè ní ìfọ́fù níbi ìparẹ́ ni. Kódà àkọọ́lẹ̀ kan bẹ lórí wípé àwọn Lárúbáwá gan má ṣe pọ̀ tóhùn, ikú ó pa wọn kù díẹ̀. Ikú èwo? Ogun ni o, ogun ni o, ogun ni o. Ànábì wa Muhammad sallam ó describe ogun ẹ pẹ̀lú àwọn àdísì oríṣìí tá a ti kà. Àwọn àdísì jẹ́ wíwá wípé Israel yóò wọ Lebanon, ó ti wọ̀, yóò wọ Syria, ó ti wọ̀, abúlé yóò wọ Urdun àti Egypt. Tó bá ti lè wọ Urdun àti Egypt, ó fẹ́ sí ohun tánà lè rí tẹ́nìkankan ò rí, òun nìkan náà lórí, wípé nǹkan àwọn alábáwọ́ reduce yọ́sẹ̀lẹ̀, wọ́n púpọ̀. Ẹni tó bá current pẹ̀lú tí ń lọ ní Middle East ń sìn, pẹ̀lú wọ́n tí Trump ṣe, yóò gẹ̀ẹ́tì ẹ̀ ibi tí nǹkan lọ. Israel wà ní èpè ọdún 80, ìyẹn ni pé 8th decade. Gbogbo àti Israel bá ti nírú orílẹ̀-èdè tó ní yìí, wọ́n ti ní méjì kọjá. Alákọ̀ọ́kọ́ wọ́n ṣe ní tó ń wọ 77 years, ó fẹ́ gbẹ́nu lé, ó fẹ́ pé 80, ìyẹn ni pé 8th decade. Wọ́n máa pè ní la'natu al-aqdi ath-thamin, èpè tí Ọlọ́run tó gbé wọn sẹ́ni, pé tó bá ti ń pé 80 báyìí wọ́n sì máa ṣubú, orílẹ̀-èdè wọn ó tùká, wọ́n já wọn lógun, wọ́n bá yí wọn jẹ́. Ó náà ní fún àbọ̀ yìí lọ́jọ́ kọ́ bọ̀ ogun lọ́bi tí ń kó lọ. As-silahu an-nawawi, atomic weapon, tí gbogbo àwọn orílẹ̀-èdè ní tíra náà fẹ́ ní tiẹ̀ náà. Ní ìsìn ìjà tí fẹ́ bẹ̀rẹ̀ láàrin Pakistan àti Guinea, India, àwọn méjì ó sì jọ ní nuclear bomb. Àwọn ìṣẹ̀lẹ̀ káyàwó ìhòkú ọjọ́ ìṣẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ìṣẹ̀lẹ̀ mẹ́rin, ìfẹ́ lọ́jù kí n torí kọ̀ sásìkò ẹmọ̀ rí tí ẹlẹ́ẹ̀kejì, ìṣẹ̀lẹ̀ ẹni tí kò lágbára tẹ́lẹ̀ kó dá lágbára, ẹni ó wá lágbára kó ṣubú. Ṣé pé kò ní rọrùn, ọwọ́ rẹ̀ kọ́ ni control wà, ọwọ́ rẹ̀ kọ́ ni control wà. Àwọn tí control ń bẹ lọ́wọ́ wọn ẹ́kẹ̀rí pé ó bọ́ mọ́ wọn lọ́wọ́, àwọn tó náà wọ́n rí bọ́, àwọn alágbára ayé wọ́n dọ̀lẹ̀ ayé. Ìṣẹ̀lẹ̀ kejì nù, ó ti súnmọ́. Ọmọ ìyá, ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó náà ni pé àwọn tí máa yàn jẹ, ẹ̀mí àwọn tí wọ́n yàn jẹ yóò pin. Ìwà corruption wo lè ìyàn ni jẹ yóò pọ̀, yóò kún gbogbo ayé, ọ̀gẹ́ tó máa handle ẹ̀ ní ìyàn ni jẹ. Ẹnìkan ní Nàìjíríà tí a bá lọ wo owó rẹ̀ tó nìkan ní, tí a bá mú owó rẹ̀ tí wọ́n á pín sí 1000, wọ́n á ní kọ́ máa mú 1000, òṣòkọ̀tẹ́ ilé pè náà ju olówó náà lọ. Wọ́n ti pé owó tó ní wọ́n pín sí 1000, wọ́n á ní 1/1000 pẹ̀lú ní kó kù lọ́wọ́ rẹ̀, ìyókù kí wọ́n tó wá pín fún àwọn èèyàn 1000 ó dín ní ẹyọkan. Ṣé pé wọ́n ti fún ní ẹyọkan ní 1000, àrí ẹni tó ní owó lọ́dún ni pé tí a bá gba 999 àbí tó kọ ẹ̀kọ́ tó fi kó 1000, tí a bá gba 999 nínú owó rẹ̀ 1000, ẹyọkan tó ṣẹ́kù náà wọ́n àti fámílì ẹ̀ wọ́n máa sẹ̀mí pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí olówó tí wọ́n máa lo mọ́tò tó wọ́n, wọ́n máa jẹ oúnjẹ tó wọ́n, wọ́n máa tráfù, wọ́n máa wọ plane, wọ́n máa gbélé tó wà pa gẹ́gẹ́ bí olówó tó èkú náà ni. Dájú pé
ẹnìkan ó ní owó tó yẹ pé ó yẹ kí èèyàn 1000 ní onìkan lọ́wọ́ nílọ kò sí nǹkan kan tó fẹ́ fi ní lọ́wọ́ ju àbòsí lọ. Ìtọ́pọ̀ jù nínú wọn over 90% lórílẹ̀-èdè yìí ó lè ìyà àwọn èèyàn jẹ dúkìá àwọn èèyàn náà sọ́dọ̀ ti ara wọn. Tẹ́ bá ti rẹ́lẹ̀ kẹta yìí òun náà ní ṣẹlẹ̀ káàkiri àgbáyé náà ìyà àwọn èèyàn jẹ kódà àwọn kan bẹ̀rẹ̀ pé àwọn ẹ̀jẹ̀ gàba lórí owó wọ́n ti límìtì orílẹ̀-èdè gan ibi tó lè lówó dé bẹ́ẹ̀ náà wọ́n límìtì àwọn olówó tẹ́ owó ìná ibi náà lè lówó dé àwọn olówó náà límìtì àwọn mẹ̀kúnnù náà ibi táwọn náà lè lówó mọ́. Bẹ́ẹ̀ ni corruption wa pọ̀ ìfìyàjẹ ní ìyanijẹ nítorí pé àwọn kàbá ọ̀rọ̀ wọn ti jọ bí ẹni pé àbọ̀lọ́hùn lè mú wọn tó wá ti di pé ìṣọ́ká sọ́lọ́hùn lè mú wọn ni kí ní ìtì pọ̀ ju irun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yóò wà lé inú tó máa burú tó bá di táìmù yẹn ni pé àwọn olè àwọn èèyàn wọn máa sọ pé ẹgbẹ́ bí òpùrọ́ òun ni yóò di olódodo alkhahin àdísì àrẹ́bì ní gbogbo tí wọ́n wí o ń jàmbá òun ni wọ́n fọkàn balẹ̀ sí ẹni tára máa pé yóò jìwó ẹ̀wọ̀n tí sẹ́yìn ní politics wa ẹ mọ̀ wọn pé o lè ní gbogbo wọn ẹ̀rẹ̀ tó ń kéèpù wọn náà gbogbo yìí nìyà ó tẹ́ẹ̀mẹ́rin mẹ́rin mọ́sáàsì gbogbo tí ọlọ́run tí ò lè láìkì ara àwọn ọmọ ṣèkìtìyà láàrin olè méjì tí ò lè APC ní kálò ní àbó lè PDP kárí ìròlè gbogbo yìí gbogbo wáyé náà gan àwọn aráàlú rẹ̀ ó lè láyé gbogbo wa náà owó tó gbà lọ́wọ́ wọn kíni tí corruption bá ti dé báwọn ẹ̀ ní rí ìyànjẹ kọ̀ láìláì ṣe Yorùbá mi yìí kò sí ibi kẹ́kẹ́tẹ́ ti lè rí injustice tánàbí ń dákọ rẹ̀ corruption ní ọkọ̀ tẹ́lẹ̀ rẹ̀ ṣe gbọ́ kò sí ibi kẹ́kẹ́tẹ́ bá sì sí rí justice ọlọ́run pa corruption rẹ̀ bẹ́ẹ̀. Èrè fún mẹ̀kúnnù tí ó change tí ó ṣẹrẹ folúsọ kọjá kò bínú kò bá àwọn tí ń bilẹ̀ tí ó ń balẹ̀ jẹ́ kò bá wọn wí kọ́kọ́ ìṣẹ́ kọ́lá àfẹ́ yí àwọn olóòtọ́ la fẹ́ ẹjẹ́ kí sọ́dọ̀ ọ̀kan fún yín èmi ọ̀kan kí ẹni tí ó bẹ́ ìgbó olórí burúkú lẹ́nu náà ó rí nǹkan ọ̀mọ́ ọkàn sọ ìfẹ́ ẹnu ẹ̀ lásán láì lẹ́rìí Buhari sọ láìpẹ́ yìí ó ní iye ẹnu dúkìá tí mo ní kí n tó di president ọlọ́dún 8 ìgbà tí mo parí ọdún 8 ó ti dé ni kò lé èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo gbàgbọ́ bẹ́ẹ̀ irú ìṣẹ̀dá tọ́lọ́mọ bá dànù ṣùgbọ́n èyí lórí burúkú tó ẹ ti já Nàìjíríà ẹ ní gbàgbọ́ bẹ́ẹ̀ láìláì àwọn lórí burúkú ti pọ̀ jù tí wọ́n bá dá dìbò lórí burúkú ní ọ̀wọ́lé amúgbó ní ọ̀wọ́lé wèrè ní ọ̀wọ́lé ẹni tí ọ̀dá ní ọ̀wọ́lé ẹ̀yìn iná ẹ̀lẹ́sì dì kò sí ẹni bẹ́ẹ̀ dìbò tí ń bọ̀ tẹ́ẹ̀ ní ìdí lórí owó nígbà ìbí bá pa yín wọ ọjọ́ ọ̀bọ̀ tó wá ń fún yín 25,000 30,000 kọ́lá tó bá ní ọ̀tún gbà 50,000 wà lẹ̀ mo ń sọ fún yín lónìí pé ẹ dìbò tí ẹ kọ́ wọ̀ tí ó 50,000 kódà ẹ lò ní ọgbà 100,000 nítorí ìbò ẹ̀ ọ̀kan tí ibi tẹ́ ẹ bá ti rí injustice tí kò ṣe stop corruption ó ti kárí mẹ̀kúnnù àti gbogbo àwọn àfáà àti ibi tí ó yẹ kó wà ní Ọlọ́run wa máa ń pè èrè rẹ̀ ní injustice yẹn ni pé ẹ wà jẹ́ ìyà ẹ sì ní lè dìná ìyà yẹn ẹ ní lè correct ẹ̀ àwọn nǹkan tí mo dákọ mẹ́rin yìí tó bá ti ń ṣẹlẹ̀ sẹ́gbọ́n mi yé tó bá fi lè wáyé kò sí tí ń bẹ lẹ́yìn ẹ̀jú kí máa dí kọ́ wá lọ kí dàjálẹ̀ kọ́ wá lọ tí wọ́n bá ti wá pa dàjálẹ̀ kò ní pẹ́ Jésù ọ̀wá nígbà tí wọ́n sọ pé Jésù ò ní wá ẹ̀fà àwọn èèyàn lẹ́wọ̀ àwọn olódò lásán Jésù ń bọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì ọba lẹ́kọ̀ọ́ kan sọ pọ̀ lẹ́kọ̀ọ́ bàbá rí tí àkàpọ̀ wá máa kó tí àfọ́ ẹ ń bá dènà ìpé sí Jésù ò ní wá
olórí burúkú lọ fẹ́ yà sọ ó pe ànábì ló rán ni kò sí ẹnì kankan tó wá pe ànábì ló rán pé olórí burúkú lọ tó òṣèré aláìmọ̀ kan orí ibú tiẹ̀ tó yẹ kó jẹ́ wá àwọn olè jẹ́ 1000 kí ló dé nígbà tí ó ní ma èyí kan pe ààrẹ pòfẹ́sọ̀ náà sọ pé wọn rò bí Jésù lè wá o ta ni ó náà máa sọ̀rọ̀ pòfẹ́sọ̀ lórí kí ni ọgbà oyè lórí olódo kí ló máa ń pẹ́ Jésù ń bọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ àrẹ́bì ni àrẹ́bì fi sókùnrọ̀ ó àdíìsì tọ́ hánrán àlẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àwọn olódò tẹ́ ẹjọ́ ń parọ́ fúnra yín tẹ́ wà lókà ẹnìjọ́ máa pa ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń bọ̀ àbáwọn ṣẹlẹ̀ mẹ́rin yìí yọ́ ṣẹlẹ̀ bìfọ́ rẹ̀ èyí ó kù tọ́pọ̀ àwọn alágbára ó ṣubú àwọn alágbára wọn máa sí kíni wọn máa ṣubú injustice yọ hàn kò síbi tí ò ní dé lórí ilẹ̀ ayé corruption ó sì bà gbogbo nǹkan jẹ́ kò síbi tí corruption ò ní dé tẹ́ bá ti wá rí báhùn wàhálà tí ń bọ̀ lẹ́yìn ẹ̀nù ṣùgbọ́n kí ló máa bí gbogbo mẹ́rẹ̀ẹ̀rin tó máa bí iná ní ogun tí èṣù bá lè wín ní ogun láàyè mẹ́fà kìí ṣe ogun lọ́dọ̀ rẹ̀ nìkan ọmọ kòkòrò síbi tó èṣù ò ti jagun bẹ́ẹ̀ bá bí ọmọ 1000 òun ká ti bí 1000 tẹ́lá bí ọmọ 1000 ní ìsìn èṣù náà ti pa ẹyin òun máa yí ẹyin ni ó sì máa pa bẹ́ẹ̀ ṣe pọ̀ làwọn náà lòun náà lọ́mọ tọ́pọ̀ ọmọ kan àìwọ kan ọmọ rẹ̀ kan èṣù kan ní. oúnjẹ agun lọ́nà mẹ́fà wọ́n sáré ká ẹ̀múra sí mẹ́fà number 1 tó ti lè jẹ́ pé ìfẹ́ ẹnu ẹ ti tóbi jù ìfẹ́ ẹnu yẹ yọ gbẹ́ ẹ̀rí ọkàn rẹ sẹ́gbẹ́ kan báyìí ẹ̀rí ọkàn sẹ́gbẹ́ tẹ́ pé ní ẹ̀rí ọkàn àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó ti gbọ́ tó bá mẹ́rin wá pé àní kíní yìí ọ̀dà ẹ̀rí ọkàn nù ó yẹ nǹkan dáadáa tọkàn ran ọkàn rẹ sọ fún ọ pé èyí ló dáa èyí ọ̀dà ìtọ́fẹ́ ṣe èyí ọ̀dà èyí ló dáa àmọ́ tó bá ti wá di pé ìfẹ́ mẹ́wàá lágbàdo ni pé tí ń sẹ́rẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ ó ti gbá ọkàn rẹ sí ẹ̀gbẹ́ kan èṣù ti wọ́n ìnẹ́ ẹ̀rí ọkàn wá rí ìwọ nìkan náà lóní kì í ṣèṣù lóní tí èṣù bá ti rí yí pé ọ fọ́nú débi pé zevist ni ọ́ ó wá jọra rẹ lójú pé tó bá ń rò tó bá ti rò wọn kábàá pé mo rò kábàá ó ti wá ń jọra rẹ lójú gbígbà pé ará ìkú wọn ò lè gẹ́ẹ̀tì ẹ̀ ìṣọ́ àjókòó tí ọ yá máa sọ pé nítorí wí ni bóyá lọ́mọ yìí pé ìwọ Ọlọ́run lọ́mọ máa ń fún ọ ní àwọn nǹkan kan kì í ṣe pé èèyàn lásán tẹ́ẹ̀bà ṣọ́ra ẹ máa ń sàṣkárù jù èso àwá síbi ìfẹ́ inú ẹ lọ́ba máa jọ ẹ lójú pé àṣkárù fún ṣe ìgbọ̀nsá lè rẹ́ nìkan lórí ayé tí ń ṣerú ẹ èso ọba ò lọ bẹ̀ pé bó ṣe ń rò náà ni o ṣẹ́ni tó tó bẹ́ẹ̀ lágbàáyé lọ́ba ní ẹ̀ka tó ṣẹlẹ̀ lọ́ba ní àwọn màlẹ́kà ló ṣe àwọn màlẹ́kà lọ́bọ̀ ṣe èso náà àwọn màlẹ́kà lóòótọ́ kódà kápọ̀ bá tètè gbòjú báyìí ní ọ̀bà rí fìrí wọn gbogbo jọ́dọ̀la ó rí fìrí wọn lọ́nà bá rí fìrí èṣù lórí ó lè rí mọ̀lẹ́ká kò sẹ́tò lè rí mọ̀lẹ́ká ṣùgbọ́n lè rí sò tàbáwọn àlejò wọ́n dẹ̀ máa ń design rẹ̀ tó wọ́n rò bí mọ̀lẹ́ká ní kìí ṣe mọ̀lẹ́ká yóò àwọn abọ́ sọ̀rọ̀ tó bá rí pé ọgọ́ ọmọ pé ọgbà wọn mọ̀lẹ́ká tó ń dé Ọlọ́run lọ́rùn mi pé gbogbo tí n bá ti ń sọ fọ́kọ́ ọmọ àtẹ̀lé ìwọ́n náà bá wọn sọ pé àwọn bọ́ lọ́run sọ̀rọ̀ ó ti láǹkà mọ́ràn kódà lẹ́kọ̀ọ́ gangan iwájú Ọlọ́run aládùn òsì ó dẹ̀ ti burú nù wọ ìfẹ́ inú ẹ ló wú ọ èṣù ń ja ogun yẹn lọ́dọ̀ àwọn àfáà náà àtẹni tí ò nímọ̀ àtẹni tí màá rí òtó àti ibi tó ti nímọ̀ ó lè nímọ̀ ṣùgbọ́n níbi kan ọ̀ nímọ̀ dáadáa ń bẹ̀ èṣù ọ̀wà lo ìfẹ́ inú rẹ kọjá ìjàmbá ní abala ibi tó ti nímọ̀ ọ wà máa fìfẹ́ inú sọ̀rọ̀ ò ní fẹ́ gbó ẹ̀rì. Number 2 rìsọ́ọ̀tì ìgbà tí ọkàn èèyàn bá dọ̀tí iná ní ìfẹ́ inú máa dìde láti máa ṣe tiẹ̀ lọ àmọ́ tí ọkàn rí ọba dọ̀tí tí mọ́lẹ̀ Ọlọ́run bá wà ń bẹ tó máa ń gbọ́rọ̀ Ọlọ́run máa ń ka ọ̀rọ̀ Ọlọ́run ọ̀dẹ̀ ìgbàgbọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run kò ní jẹ́ kí ìfẹ́ inú rẹ̀ ó gbé rí Ànábì lẹ́nu kò tí ì ní máa nínú yín títí tó fi yẹ pé ìfẹ́ inú rẹ̀ yóò máa tẹ̀lé tẹ́lẹ̀ Ànábì sí kíni tí mo mú wa. ẹlẹ́ẹ̀kẹta ṣé ẹ rí méjèèjì yìí tí wọ́n ń pè ní ìfẹ́ inú ni pé kò decide pé tó ṣe rè ọ̀sọ́ jáde ó ṣe níṣẹ́ ọkàn rẹ bó ṣe rí ìfẹ́ inú rẹ ó ṣe rí. méjèèjì wọn ń pè ní Islamic personality as-shakhsiyya al-islamiyya pé ẹni yìí mùsùlùmí gidi ni tó ṣe méjèèjì ẹni ń pè ní kí ni o
mùsùlùmí gidi tó fi pè ọ́ ní mùsùlùmí gidi. Nọ́mbà 3, èṣù wa máa ń lo ilé tó bá ti ṣìyàwó fẹ́ àbò ṣì ọkọ ní ó ṣì ọmọ bí tínú ilé rẹ̀ ọba ti wá tó bẹ́ẹ̀ ni ọkàn rẹ̀ sì dá ìfẹ́ inú ẹ̀ dá ọkàn rẹ̀ dá inú ilé rẹ̀ tí ò tó wọn máa bá ọkàn rẹ̀ jẹ́. Èèyàn máa ń níyàwó rí kó bímọ rí kó lè fi protect personality ẹ̀ ní níwájú Ọlọ́run àti níwájú àwọn ọmọ ànábì Ádámà. Ẹjọ́ ọba ti rí lẹ́gbẹ dìde kó lọ fẹ́ àwòtọ́ gbádùn tí ó máa rán ọ létí ibi tó ọba gbàgbé yọbọ mójútó ọmọ yọbọ rèé yóò ń gan ẹni Ọlọ́run ni tó bá ti fẹ́ẹ̀lì inú ilé rẹ̀ ó fẹ́ẹ̀lì inú ilé rẹ̀ tó bá fẹ́ẹ̀lì ní àfẹ́rẹ́sì wọ gàdá. Èṣù ń bẹ́ nù kó o má fẹ́ yàwó gidi especially ẹ̀yin rẹ̀ dára kan tó pé fine girl ẹ̀ wá káàkiri ẹ̀ wà múmínà. Ọ̀pọ̀lọpọ̀ fine girl ti ń bẹ́ńtà lónìí ẹ̀ lè gbádùn wọn láìláì 98% ẹ̀ lè gbádùn wọn bí wọn bá tí ì lo gan òǹgó ti lo rẹ̀. Ẹ lọ wọ́n wọn tó bá mẹ́kọ̀ọ́ gidi kẹ́ẹ̀dẹ̀ sọ́ra ẹ má wọ àwọn oníjàbù fẹ́ẹ̀kì pẹ̀lú ìjáàbù lásán ní máa ní wọn kì í sí pé ẹ ti bẹ̀rù ìjáàbù ní máa ní ọkàn ìṣù ìjáàbù tọ́lọ́mù. Ẹ lọ wá obìnrin gidi kẹ́ẹ̀dẹ̀ míì ní ẹni o ẹ má wá yóyó kan káàkiri o tó bá wá yóyó yóò sú ọ inú ilé yóò dàrú tí inú ilé bá ti wá dàrú yóò bà wọ́n náà jẹ́ ọba àti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nọ́mbà 3, ibo lẹ fẹ́ kọ́lé sí ibo lẹ fẹ́ rẹ̀ǹtì lé sí ìlú wo lẹ fẹ́ máa gbé community wo lẹ fẹ́ gbé ibo lẹ fẹ́ lọ máa gbé àdúgbò wo agboolé ibo. Tó bá jẹ́ agboolé ó lè jẹ́ small society tó bá jẹ́ community ó lè jẹ́ small society tàbí kó jẹ́ big society bí odidi ìlú wo lápòjú ẹ̀ ibi tá a bá fẹ́ gbé kárí pé ibi tó dáa tí òun ní bá ọ̀ jẹ́ torí society tí ọ̀ dáa environment tí ọ̀ dáa bẹ́ẹ̀ kó ló ní sùkúù tọmọ rí ọ̀ lọ ibẹ̀ lọ sí tẹ́tì lọ tọ́jú ara yín ibẹ̀ lọ jà wà tẹ́tì lọ ṣe business gbogbo àwọn nǹkan tí society máa ń ní tí fi ń jẹ́ society àwọn tó wà ń bẹ àwọn èèyàn rádaràda ni wọ́n bá family ẹ̀ jẹ́ tó bá kó family ẹ̀ kó ń bẹ. The only solution tí Islam ń wé òun náà ní kápá pẹ̀lú jama kì í ṣe jama àti ẹ̀ka máa jókòó alukọ̀ lásán o jama tó ní programu tó pé fáwùjọ so tí àwùjọ bá dá sukùl lẹ̀ tí ọ̀dà òun náà dá sukùl lẹ̀ tí ó fi kàńtà rẹ̀ tí ó jẹ́ Islamic model school adé tí àwùjọ bá ní market tí ọ̀dà òun náà dá tiẹ̀ ìbílẹ̀ tó bá lọ sí tí ọ̀dà ẹni pé Islamic social movement tí èsè ẹgbẹ́ tí kàn ṣe wá sí ẹ̀kan lọ́sẹ̀ so tí ìyẹn ní pọ́gbọ́n ayé sọ̀tọ̀ pé wọ́n gbọ́n irú táwọn ẹbí gbé kalẹ̀ Mádínà làwọn náà sí kíni náà gbé kalẹ̀ tí wọn ò bá ṣe é jẹ́rà kó ní Mẹ́kà wọn bá yí wọn jẹ́ síbẹ̀ ni náà fi wá area ìlú mi táwọn ti lè ráyè build the generation ti sìkẹ́lẹ̀ tí ń bọ̀ so wọ́n gbọ́dọ̀ mọ ibi tó bá kọ́lé sí àbí tó rẹ́ǹtì àbí area àbí tó máa gbé tó máa jẹ́ pé ibi wọn ò ti bọ́ ọmọ jẹ́ fún ọ tó bá rí ọmọ ẹ bàjẹ́ wọ́n bá inú ilé rẹ̀ náà jẹ́ so ti àwùjọ nù. Ẹ̀kẹrin abẹ́ karùn-ún òun náà ní country tí country ọba dáa tó wà lọ́wọ́ àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbí wọ́n kẹsìn kún àbí wọ́n fẹ̀sẹ̀ darí rẹ̀ wọ́n bà àwùjọ jẹ́ àwùjọ bà family jẹ́ family yóò bà ọ̀gàngàn jẹ́ yóò bọ̀ kàn jẹ́ yóò bà fẹ̀nú ẹ̀ jẹ́. Ètò parí ẹ̀ òun náà làgbáyé ètò kan náà ní darí àgbáyé lọ́wọ́lọ́wọ́ ẹ̀ òun náà l'Amẹ́ríkà lẹ́yìn náà àwọn t'Amẹ́ríkà kó mara àwọn náà pín ayé sọ́dọ̀ kò sẹ́ni nǹkan tí wọ́n tẹ̀lé wọ́n bà country ẹ̀ jẹ́ ó ní ṣe dáadáa sáwọn ará country ẹ̀ tọ́lá àwọn lọ́wọ́ máa bọ̀ ó ti wọ́n dẹ̀ máa kọ́ àwọn kankan wọlé tí wọ́n máa tà fún yín tó lè báyé yín gan náà jẹ́ ó yé nìsín ọjà tí Amẹ́ríkà ń tà fún Nàìjíríà ọ̀pọ̀ débi pé kódà yóò máa jọ yín lójú àwọn nǹkan táwọn bá lò tán wọ́n tà fáwà kódà wọ́n ń ta díẹ̀ fún wa wọ́n ń ta chicken fún wa wọ́n ń tọ́tí wọ́n ń ta àwọn nǹkan múmu wọ́n ń tó oògùn fún wa tẹ́ ń kó wa kí ló dé pé gbogbo ayé wa náà ń bá wa kó wa tí èsì bá ló lè ṣe lọ́dọ̀ wa ta ló ń hàlẹ́ òun kan máa wá tíjọba wọ̀ bá serious kó produce àwọn oúnjẹ tó jálá ní tí ò ní sí àràmù kankan nú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ yìí tí ọba sí àràmù nú ẹ̀ tẹ́ni á máa jẹ ẹ̀ẹ́dẹ̀ báyìí nǹkan ṣe pé kò ní jẹ́ kí ọjọ́ orí yín pẹ́ tẹ́ fi kú. àni wọ́n ṣe ètò àwọn nǹkan tó yẹ pé bí diabetes ń ṣe wà hàn àwọn èṣù fi ń jagun ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà diabetes ní ń pa ọ̀pọ̀lọpọ̀ ṣúgbò ìbẹ̀rẹ̀ ṣúgà ní ń pa wọ́n ṣúgà wá ti pọ̀ jù bẹ̀tà àwọn olórí bú tó ṣètò ṣúgà náà wà irú kóòkì ní ìsìn ṣúgà ti ń bẹ lára rẹ̀ gbogbo àwọn dókítà ń wọ́ọ̀nù wa táwọn òṣì máa mú gbogbo àwọn oúnjẹ tí ń báyé wá jẹun àwọn ni wọ́n ń tà tá bá jókòó lórí oúnjẹ ìbílẹ̀ wa wọn bá làwọn máa ń ṣe wa àtàwọn oògùn tí wọ́n ní a máa lò oògùn míì yóò wo àrùn kan
yóò sì kírètì àrùn 5 sínú ara rẹ̀ bó ṣe ní mo sọ fún yín gbogbo àwọn abẹ́rẹ́ tẹ́lẹ̀ máa gbà wọn a gbọ́dọ̀ ṣọ́ra ìjọba wa ló sì lè sọ àwọn olè mọ̀ títara rẹ̀ lọ́yẹ kọ́ máa ṣe ọ̀yẹ́ kó gbà tiẹ̀ wá tọ́lá àwọn tí ń ṣe nǹkan ìlágbàáyé awo ayé ni wọ́n sì gbé sùn ṣe kò sí ìkàtà ọdún mẹ́fẹ̀ẹ́fà àti mọ́dá kan tó sì ò ti máa jagun ó sì mú ẹnì kọ́lọ̀ ń jẹ́ àṣẹ́gun èso subhana rabbika rabbil izzati amma yasifun